mo ló wá dilé ọlọ́jọ́ ìbí 60 ọdún àtàláyẹyẹ ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba. Ta ni mò ń perí rẹ̀ gangan? ṣe bí arìnbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹ̀gbẹ́ òkókó dùn wọ́n olórí búùyàn ni wọ́n fẹ́ bá ṣe. olóòótọ́ ènìyàn adùn bá rìn adùn bá dòwò pọ̀ adùn bá gbé pọ̀ náà ni mò ń perí gangan. ta lolúwa rẹ̀? ṣe bí ìyá àfin olùdára olúbùkúnmi ayẹyẹ sẹ̀tọ̀ aya wọn tòótọ́ ní Ode-remo ọmọ wọn àtàtàn ní Ìbàdàn. ìwé báyìí débi wọ́n gbé bíyín lọ́mọ gangan. ṣé bí Ìbàdàn nílé Ìbàdàn máa jòrò sùn Ìbàdàn kì í bá ní ṣọ̀rá ìmúnilọ́sọ́gun ìjà ìgbéró ní ìjà sí gbogbo Ìbàdàn. ọmọ agbó ṣáṣá mọ̀ṣá ọmọ agbó yaya mọ̀ọ́yá òkè gúlù ti igbó tí wọ́n ti ń bọ̀ sábọ́rí igbó sùúrù tí bàbá yín ti ń bọ̀ lókun olókun adìgẹ̀rẹ̀ ọ̀sábàárì òkò ìjà ọjọ́ tó bá di ọjọ́ ọjà ká ránṣẹ́ sí olókun lọ́jọ́ tó bá jẹ́ ọjọ́ eré ká ránṣẹ́ pé olókun àgbò dúdú ni bàbá yín fi ń bọ̀ olókun. Ìbàdàn márì má kógún Ìbàdàn mèsì ọ̀gọ̀ nílé olóyèlé ìlú Ògúnmọ́lá olódòdó kẹrin lójú ọgán àgbàlá Ògúnmọ́lá ojú ti bàbá ẹlòmíì lọ àgbàlá Ògúnmọ́lá ó tó ìkòkò sàárè ìlú Ìbíkúnlé alágbàlá jáyàjáyà ìlú Àjàyè Ògbórí ẹfun ṣe fìlàfìlà ìlú Látòṣì Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn ọmọ ajé ìgbìjẹ ìkarahun ọmọ àfikarahun fọrẹmù Ìbàdàn májàmájà bíi ìtọ́jọ́ kìíní èyí tó já aládùúgbò gbogbológbò Ìbàdàn béèrè kí o tó wọ̀ ọ́ níbi ọ̀lẹ́ gbé jàre lóhùn bí Ìbàdàn ti ń gbonílé bẹ́ẹ̀ ni wọ́n ń gbàgbọ́ ẹlẹ́yẹlé lómi títẹ̀rù tọmọ láì pọ́nmọ àṣejìrẹ́ lómi àbòmọ́bòmọ́ nílẹ̀ Ìbàdàn a kì í wáyé ká ọmọ làárọ̀ kan lára ìjà ìgbóòrùngbò náà láàrin Ìbàdàn mi ò ní wá rólé apá kan dákan sí o mi ò ní ṣàìbáyín débi wọn gbé fẹyín láyà gangan ìbí aya àwọn Ode-remo lẹ́yìn ń ṣe kí lọmọ òde láfọ̀ṣẹ́ tí kì í fàfọ̀dà ọmọ lórí ìta márùn-ún ìkẹfà níbò sí àjòjì gbọ́dọ̀ mọ́bẹ̀ àjòjì tó bá wọn bẹ̀ ẹ̀rìn bọ́ ní ṣe ìkan náà ni mògún ará ìrayè ibi owó ń gbé sògbó níbẹ̀ náà ni wọ́n gbé fẹ̀yìn láyà gangan. mo wá kí yín pé ẹ kú àṣeyọ òní o bẹ́ẹ̀ ti fọwọ́ yín gba ẹ̀tọ́ yín láyéláyé náà lẹ́ ò ní lórúkọ bàbá ẹ wà ní fẹ̀yìntì sínú ikú sínú àrùn sínú ìdààmú ẹ fi ọgọ́ta ọdún mo ní ẹ ó ṣe ìgbà ọdún láyéláyé wọ́n ní pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ní ẹgbó gbogbogbò bí olúgbogbo tí ó gbó kí ẹgbó bí olúgbogbo tí ó gbó ní kí ẹ ṣe kí ẹ fọkànbalẹ̀ ìfọkànbalẹ̀ jẹ́ ti yín lórí àwọn ọmọ yín mọ́tò ní màlúù lórí àwọn ọmọ yín inú wọn ní ìjà fún yín ẹ ò ní kí ẹ̀yin ní òòlù bàbá gbé bàbá ní olóyìn tó wàá fẹ́ ìgbìmọ̀ mo ní ìrè gbogbo yóò túbọ̀ máa tàn yín wá láí lágbára Olódùmarè fún mi akéwì lèmi ń jẹ́ o. ẹ dákun ẹ pè mí sórí ẹ̀rọ 07036621329 àti 080337046 fún ayẹyẹ onírúurú inú lílà àti ìta gbangba èmi wà bẹ́ẹ̀ pé ìfẹ́ látọ̀dọ̀ Mr and Mrs Ṣẹ́gun Òyìnbó ẹ̀kọ́ àṣeyẹ òní.